mo kí yín tẹ̀ṣọ́-tẹ̀ṣọ́, mo kí yín tológun-tológun, mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn Awíkonko tẹlifíṣàn lónìí ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2026. Ọmọdásọ́lá Ẹfúnníyì lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu buwọ́lu ìwé àdéhùn oníkókó 9 lórílẹ̀-èdè Turkey. Àwọn àdéhùn ọ̀hún àti ipa tí yóò ní lára orílẹ̀-èdè Nàìjíríà, inú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́ẹ̀tì gbọ́. Àríyànjiyàn ló ti bẹ́ sílẹ̀ báyìí o láàrin ẹgbẹ́ òṣèlú APC àti gómìnà Adémọ́lá Adélékè tó ní sáà àwọn alága ìjọba ìbílẹ̀ lọ́ṣùn àwọn ti APC ó ti parí. Gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Oríyọmí Hamzat ó ṣàlàyé ìdí tó fi fẹ́ díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Àlàyé Oríyọmí òdìnú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Abẹ̀ṣẹ́kù bí òjò ni Anthony Joshua ó ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì. Ohun tó sọ ẹ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín obìnrin kan tó sá máwọn ajínigbé lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara ó ní ìtọ̀ ara òun ní òun mú fún odidi ọjọ́ 8. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Nínú ìgbìyànjú rẹ̀ láti mú ètò ọrọ̀ ajé, ètò ààbò àti ìgbáyégbádùn wáyé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ààrẹ Tinubu ṣe tọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Turkey. Ọjọ́ Ìṣẹ́gun ní ìrìn àjò náà hàn sí àwọn èèyàn míì tí kò kọbi ara sí tẹ́lẹ̀. Ohun tó sì fà á ní bí ààrẹ Tinubu ṣe yọ̀ ṣubú láàrin àwọn èèyàn nílùú náà. Bóyá báwọn kan ṣe ń sọ pé àgbà ló ń da ààrẹ Tinubu láàmú, ní àwọn mìíràn sọ pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ààrẹ yóò yọ̀ ṣubú. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ pé ọ̀rọ̀ Nàìjíríà tí Tinubu kó sọ́kàn òun ló fà á tó fi gbéra lọ sí orílẹ̀-èdè Turkey, àti pé ká sì yìn fún iṣẹ́ takuntakun tó ń ṣe kí Nàìjíríà lè ṣẹ́gun àwọn ìṣòro tó ń kojú rẹ̀. Ṣùgbọ́n ní ti òdodo, ààrẹ Tinubu kò bá awẹ́wà lọ sí orílẹ̀-èdè Turkey rárá. Àdéhùn oníkókó 9 ló lọ tọwọ́ bọ̀wé rẹ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè náà tí ṣe Recep Tayyip Erdogan lọ́jọ́ Ìṣẹ́gun. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ìkéde Báyọ̀ Ọ̀nànúgà ó kéde pé ìdókòwò tí kò dín ní bílíọ̀nù 5 owó dọ́là ní ààrẹ ilẹ̀ Turkey ń fojú sọ́nà láti bá Nàìjíríà ṣe. Àwọn àdéhùn yòókù ní àdéhùn lórí òfin tó de ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, àdéhùn lórí ìdáàbòbò ara ẹni, ìpinnu láti tún ọrọ̀ ajé ṣe àti yíyan ìgbìmọ̀ papọ̀, ìpèsè àwọn nǹkan amáyédẹrùn tó jẹ́ ojúlówó, ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ gíga, ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀, ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka ẹ̀kọ́, ìfọwọ́sowọ́pọ̀ láàrin ilẹ̀ olómìnira Turkey, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè pẹ̀lú ìjọba àpapọ̀ Nàìjíríà, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin, ìdàgbàsókè àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àlàyé ààrẹ ilẹ̀ Turkey Recep Erdogan, ó ní àǹfààní tuntun ní àjọṣepọ̀ ilẹ̀ náà pẹ̀lú Nàìjíríà yóò mú bá orílẹ̀-èdè wa, yóò tún mú kí ìdókòwò Turkey gbòòrò sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àjọṣepọ̀ náà yóò mú kí bílíọ̀nù 5 dọ́là tí àfojúsùn wà fún wá sí ìmúṣẹ lẹ́ka ìdókòwò. Bákan náà ni yóò mú ẹ̀ka ààbò dára sí i. Ààrẹ ilẹ̀ Turkey ṣèlérí àtìlẹ́yìn fún Nàìjíríà láti gbógun ti ìgbésùmọ̀mí. Bákan náà ló ní àjọṣepọ̀ yìí yóò mú kí èsì rere wà láti ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà. Ìtẹ̀síwájú yóò bá ẹ̀ka ẹ̀kọ́ pàápàá bó ṣe wí. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn yóò lè dá dúró ní abala ìdàgbàsókè tí wọ́n bá yàn. Ààrẹ Tinubu nínú àlàyé tiẹ̀ ó sọ pé orílẹ̀-èdè Nàìjíríà yóò máa tẹ̀síwájú láti gbé àlàáfíà ga. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Áfíríkà yóò dúró gírí bó tilẹ̀ jẹ́ pé ìdojúkọ ètò ààbò wà fún un.
rògbòdìyàn ṣì ń lọ láàrin gómìnà Adémọ́lá Adélékè àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórí àsìkò tó yẹ káwọn alága àti kánsílọ̀ ìjọba ìbílẹ̀ tó wọlé lábẹ́ àsíá APC lò ní ọ́fíìsì. Gómìnà Adélékè sọ pé sáà àwọn alága àti àwọn kánsílọ̀ APC náà ti parí wípé bí wọ́n tún ṣe wà nípò ó lòdì sí òfin. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú APC náà ti dá padà fún gómìnà wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá. Ní oṣù kẹwàá ọdún 2022 ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò yan àwọn alága àti àwọn kánsílọ̀ ìjọba ìbílẹ̀ lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú APC, àmọ́ gómìnà Adélékè tú wọn ká lẹ́yìn tí ilé ẹjọ́ gíga àpapọ̀ wọ́gi lé ètò ìdìbò tó gbé àwọn alága àti àwọn kánsílọ̀ náà wọlé. Lẹ́yìn náà làwọn alága àtàwọn kánsílọ̀ náà mórí lé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti lè padà sí ipò wọn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dá wọn padà sípò wọn lóṣù kejì ọdún 2025 dípò kí wọ́n padà sí ọ́fíìsì wọn láwọn ìjọba ìbílẹ̀. Àwọn alága àtàwọn kánsílọ̀ PDP tuntun tí wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò tí ìjọba gómìnà Adélékè ṣagbátẹrù rẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìbúra wọlé fún. Báyìí ni àwọ̀ bẹ́ sílẹ̀ lẹ́yìn táwọn alága àti àwọn kánsílọ̀ ẹgbẹ́ méjèèjì fàákékọrí pé àwọn ló yẹ kí àwọn wà láwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ lọ́ṣùn. Láti àsìkò yìí làwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ti gòlé ìyanṣẹ́lódì tí ìjọba àpapọ̀ náà sì gbẹ́sẹ̀ lé owó oṣooṣù tó yẹ kó máa lọ sí àpò gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adélékè dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé láti oṣù kẹwàá ọdún 2025 ní sáà àwọn alága àti àwọn kánsílọ̀ APC ti parí. Adélékè sọ pé fífún àwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira kò túmọ̀ sí gbígbẹ́sẹ̀ lé owó ìjọba ìbílẹ̀ tó wà fún sísan owó oṣù àwọn òṣìṣẹ́ elétò ìlera, àwọn olùkọ́ àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Adélékè ní ìjọba mi ló ti ń sanwó oṣù fáwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ láti ọjọ́ yìí wá. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni a wà ní ìjọba àwarawa, kò yẹ káwọn tí aráàlú kò dìbò yàn sì máa wà lọ́fíìsì láwọn ìjọba ìbílẹ̀. Ẹnikẹ́ni kò lágbára láti fi ọjọ́ kan ṣoṣo kún sáà rẹ̀ lọ́fíìsì lábẹ́ ìjọba àwarawa tó fẹsẹ̀ múlẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fọwọ́ òfin mú irú ẹni bẹ́ẹ̀ ó sì lè di èrò ẹ̀wọ̀n. Adarí ètò ìròyìn fún ẹgbẹ́ òṣèlú APC Kọ́lá Ọlábísí ó ti fèsì lórúkọ ẹgbẹ́ òṣèlú náà sọ̀rọ̀ tí gómìnà Adélékè sọ. Ọ̀gbẹ́ni Ọlábísí sọ pé gómìnà ń ṣì àwọn aráàlú lọ́nà ni pẹ̀lú nǹkan tó ń sọ wípé sáà àwọn alága àtàwọn kánsílọ̀ APC ti parí. Ó ní irọ́ tó jìnnà sí òótọ́ ni gómìnà Adélékè ń pa, àmọ́ gómìnà Adélékè sì dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé sáà àwọn alága àtàwọn kánsílọ̀ APC ti parí láti oṣù kẹwàá ọdún 2025. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tó ti kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party, gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Alhaji Oríyọmí Hamzat ló ti ṣàlàyé ìdí tó fi fẹ́ díje du ipò gómìnà Ọ̀yọ́ lọ́dún 2027. Oríyọmí ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi léde lójú òpó X àti Facebook rẹ̀ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ti ń jà fún ẹ̀tọ́ onírúurú èèyàn tí òun sì pè fún ìdájọ́ òdodo. Ó ní òun ò ṣe léyìí nítorí pé òun pé gẹ́gẹ́ bí èèyàn bí kò ṣe pé kí gbogbo èèyàn lè wà ní àlàáfíà. Ó ní òun kò fìgbà kan gbèrò láti gbégbá òṣèlú tẹ́lẹ̀, àmọ́ ó ní báwọn èèyàn ṣe ń pe òun lọ́tún lósì láti dá sí ọ̀rọ̀ òṣèlú òun ló fà á tóun fi fẹ́ gbégbá òṣèlú báyìí. Oríyọmí ní láti ìgbà tó ti pẹ́ làwọn àgbààgbà, àwọn olórí tó lórúkọ rere láwùjọ àtàwọn aráàlú ti ń rọ̀ mí láti dupò òṣèlú. Mi ò kọ́kọ́ kọbi ara sí ọ̀rọ̀ náà torí èmi ò fẹ́ ṣe òṣèlú, ṣùgbọ́n àwọn èèyàn kò dẹ́kun láti máa pè mí. Oríyọmí tẹ̀síwájú wípé
lọ́dún tó kọjá ní òun gangan gbàdúrà sí Ọlọ́run lórí ọ̀rọ̀ náà tí Ọlọ́run sì sọ fún òun pé kí òun tẹ̀síwájú. Ìdí nìyí tóun fi ń kéde èròǹgbà òun láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí. Oríyọmí tẹ̀síwájú pé mi ò lówó láti ra ìbò àwọn èèyàn, bẹ́ẹ̀ ni mi ò sì lágbára ìpínlẹ̀ tàbí ti ìjọba àpapọ̀. Bákan náà ni mi ò láwọn jàǹdùkú tí mo lè lò láti dúnkòkò máwọn alátakò mi. Oríyọmí kò tún láwọn jàǹdùkú tí yóò máa jí àpótí ìdìbò gbé. Mi ò lágbára lórí àjọ elétò ìdìbò INEC, bẹ́ẹ̀ ni mi ò tún lágbára láti yí èsì ètò ìdìbò. Àmọ́ agbára mi ni àtìlẹ́yìn àwọn èèyàn tí wọ́n fẹ́ ìlọsíwájú àwùjọ wa. Oríyọmí òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Gbajúgbajà agbẹ̀sẹ́kù bíi òjò ni Anthony Joshua ló ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lópòpónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn níbi tí ọ̀rẹ́ rẹ̀ méjì ti pàdánù ẹ̀mí wọn. Joshua kẹ́dùn àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì Lateef Ayọ̀délé tí ìnagí rẹ̀ ń jẹ́ Lats àti Gami Sina. Ó ní àwọn méjèèjì dàbí ọmọ ìyá òun ni. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò kan tó fi léde lójú òpó Facebook rẹ̀, Joshua dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn èèyàn fún ìfẹ́ àti àtìlẹ́yìn wọn lórí ikú Lats àti Sina. Ìlúmọ̀ọ́ká akànṣẹ́ náà farapa nínú ìjàmbá ọ̀hún èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún tó kọjá. Joshua ní ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ lójijì lẹ́yìn tóun àti àwọn ọ̀rẹ́ òun méjèèjì ti pinnu nǹkan táwọn jọ fẹ́ ṣe papọ̀ ní ìparí ọdún tó kọjá. Ó ní a rìnrìn àjò lọ sí ilé wa láti rí àwọn mọ̀lẹ́bí wa, àmọ́ gbogbo ètò náà dàrú lójijì pẹ̀lú ìjàmbá tó ṣẹlẹ̀. Àwọn òbí, mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ tó fi mọ́ òun gan kò kàn pàdánù àwọn ọ̀rẹ́ òun méjèèjì lásán, àwọn tún pàdánù àwọn èèyàn tí àwọn fẹ́ràn nítorí àwọn méjèèjì ní ipa tí wọ́n ń kó nínú ìgbésí ayé àwọn. Joshua ní mo ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹbí àwọn méjèèjì torí mo mọ̀ nípa nǹkan tí àwọn méjèèjì fẹ́ ṣe fún ẹbí wọn. Joshua tún tẹ̀síwájú náà pé ó ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó kọ́kọ́ débi tí ìjàmbá ọkọ̀ náà ti ṣẹlẹ̀. Bákan náà ni ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì àti òun náà lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀. Joshua kò ṣàìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú tí wọ́n gbàdúrà fún lórí ìjàmbá ọ̀hún. Anthony Joshua kò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà tó tọ́jú rẹ̀ nílé ìwòsàn tí wọ́n gbé lọ. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ aṣojú olú iléeṣẹ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì lórílẹ̀‐èdè Nàìjíríà Simon Field, gbajúgbajà oníṣòwò Aliko Dangote àti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá fún àtìlẹ́yìn wọn. Abẹ̀sẹ́kù bí òjò náà tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún ipa ribiribi tí wọ́n kó lórí ìjàmbá ọ̀hún. Ẹ̀wẹ̀, ọ̀gbẹ́ni Adéníyì Káyọ̀dé tó jẹ́ awakọ̀ Anthony Joshua ti fojú ba ilé-ẹjọ́ nílùú Ṣàgámù lórí onírúurú ẹ̀sùn tó fi mọ́ ìwà àìbìkítà lójú pópó. Adájọ́ májísírèètì Ọlájùmọ̀kẹ́ Ṣómẹ́fún sì sún ìgbẹ́jọ́ síwájú sí ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ọ̀kan lára àwọn èèyàn 11 tó sá mọ́ àwọn ajínigbé lọ́wọ́ nílùú Ìṣàpá ní ìpínlẹ̀ Kwara, Gbémisọ́lá ti sọ pé ìtọ̀ ara òun ni òun mú fún ọjọ́ 8 nínú igbó lẹ́yìn tó ń mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Arábìnrin yìí tí àwọn aráàlú rẹ̀ mọ̀ sí Ìyá Bẹ́sikẹ́ ní àwọn ajínigbé jí òun gbé papọ̀ mọ́ àwọn 10 míì ní ìlú ọ̀hún lóṣù kọkànlá ọdún tó kọjá.
nígbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ arábìnrin ọ̀hún sọ pé kò sí oúnjẹ tàbí omi nínú igbó tóun wà lẹ́yìn tí orí kòun yọ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Gbémisọ́lá sọ pé yàtọ̀ sí àwọn mọ́kànlá tí wọ́n jọ kó àwọn nínú ìlú kan náà àwọn èèyàn pọ̀ tí wọ́n tún kó papọ̀ mọ́ àwọn. Arábìnrin náà ní gbogbo ìgbà ni àwọn ajínigbé ọ̀hún máa ń jáde bí ẹni tó ń ṣọdẹ láti lọ jí àwọn èèyàn gbé wá sí ibùba tí wọ́n fi àwọn sí. Arábìnrin Gbémisọ́lá ní àwọn ajínigbé yìí máa ń jẹ oúnjẹ tó dára ṣùgbọ́n oúnjẹ tí kò ní iyọ̀ tàbí epo ni wọ́n máa ń gbé fún àwọn jẹ. Kódà omi ìgò kan ni àwọn 8 sí 10 sì máa ń pín mu ní ọjọ́ kan. Ó ní ìgbà tí àwọn béèrè omi lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún wọ́n dáhùn pé àwọn ò rówó ra omi nígbà tí àwọn èèyàn àwọn kọ̀ láti san owó tí àwọn ń béèrè fún. Ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn fi pinnu láti sá àsálà fún ẹ̀mí àwọn. Gbémisọ́lá ní àwọn tó gbọ́ èdè Haúsá nínú àwọn tí kọ́kọ́ gbọ́ níbi tí àwọn ajínigbé ọ̀hún ti ń sọ pé yálà bí àwọn èèyàn àwọn sanwó àbí wọn ò sanwó pípa ni àwọn ó pa wọ́n. Ó ní èyí ló mú ọkàn àwọn lè wípé ó sàn káwọn kú bí akọni níbi tí àwọn bá ti ń sá àsálà fún ẹ̀mí àwọn ju kí àwọn kú bí ojo sí ibùba ajínigbé lọ. Gbémisọ́lá sọ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun ni àwọn gbà sá lọ kí wọ́n má bàa rí àwọn mú padà. Ó ní àwọn gbéra ní nǹkan bíi aago 11 alẹ́ tí òun sì ń dárìn lọ nínú igbó kìjìkìjì títí di àárọ̀ ọjọ́ kejì láìkan ìlú kankan. Arábìnrin Gbémisọ́lá ní nígbà tí òun gbẹ́ngbẹ́ òun rí ike ọtí ẹlẹ́rìndòdò kan inú rẹ̀ ni òun sì tọ̀ sí tí òun sì mu. Ó ní bí òun ṣe ṣe lèyí fún odidi ọjọ́ 8 gbáko. Arábìnrin Gbémisọ́lá sọ pé agara dá òun nígbà tí òun dé àárín kan tí òun ò sì lè tẹ̀síwájú mọ́. Àmọ́ ó ní ọkùnrin Haúsá kan tó kọjá ló fún òun ní kùnú àti omi mu. Gbémisọ́lá ní nígbà tí ojú òun wálẹ̀ ló tún tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò òun tí òun fi padà já sí ìlú kan tí wọ́n ti ń sọ èdè Haúsá àti Yorùbá. Ibẹ̀ ni wọ́n ti gba òun sílé tí wọ́n bá òun jó ara òun pẹ̀lú omi gbígbóná tí wọ́n sì fún òun lóúnjẹ àti aṣọ. Ìlú yìí ni òun ti ráàyè pé àwọn aráalé. Ìwádìí fi hàn pé ó nìkan náà ló kù tí wọ́n ń retí nínú àwọn 11 tó sá kúrò ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. Tó ní láti máa gé pété lórí ìròyìn Awíkonko tẹlifíṣàn fún tòní. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Ìdùmarè. Ọmọdásọ́lá Ìfúnníyì lóníròyìn. Ó dìgbà kan náà, ire o.